Irú kí lèyí ọmọ anífowóṣe, wọ́n gbé ewúrẹ́ rẹ́yún, wọ́n fi rẹ́yún gbá. Kí ló fa orin tí mò ń kọ? Ń play fídíò kan fún yín, ẹ farabalẹ̀. Lẹ́yìn ìgbà tí n bá play fídíò náà fún yín, a jọ wá yànnàná àwọn nǹkan kan. Ọmọdébìnrin náà ti fọ́gbá yánga, ó sọ̀rọ̀, ṣùgbọ́n ṣé wọn ò bá ń wọ̀ ni pé ẹni tó fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí, ìyá ọ̀gbá ni, ọ̀gbọ́n kankan, wọ́n ti gé létí lọ. Kí lẹni náà sọ ń pa Lizzy Anjorin àti pé kí ló tún fẹ́ fa wàhálà yìí níkànnì ayélujára? Ń kọ́kọ́ play fídíò náà fún yín, tẹ́yin náà kọ́kọ́ fi ti ara yín gbọ́. Tẹ́ ẹ bá ti wá gbọ́ tán, ń wá padà wá, ń wá sọ̀rọ̀ àwọn nǹkan kan. Ṣùgbọ́n ihun tí n bá sọ, ẹ̀yin náà á jọ wá fi òye gbé pé kí ló lè fà á àti pé ṣé òtítọ́ lọmọdébìnrin náà sọ. Ó yẹ kọ́kọ́ gbọ́ fídíò tí mò ń sọ, mò ń padà bọ̀. Before the end of this year, choose one. Portable, D1, Lizzy Anjorin. One of them will be arrested before the end of this year. Who? Torí àǹfààní ẹ̀yin tẹ́ ẹ gbọ́ fínrìnfínntì tọmọdébìnrin náà sọ, podcast ni wọ́n ti sọ bẹ́ẹ̀. Ó ní wípé ká tó parí ọdún December tá a wà yìí, èyí 2025, ìkan nínú Portable, D1, VDM tàbí Lizzy Anjorin pé àwọn ọlọ́pàá wọ́n mú. Wàhálà bẹ́lẹ̀. Ìwà play reply tí ẹni tí wọ́n jọ ń ṣe podcast tó mú wá, àjọ wa wò pé ta ni ó ń sọ pé ọlọ́pàá ò mú. Ó yọ VDM múlẹ̀. Ẹ má jẹ́ máa sọ ká lè bá a dùn, kó lè bá a dùn létí yín. Ṣùgbọ́n ẹ jẹ́ àjọ máa wò ó nínú àwọn mẹ́rin tó múlẹ̀. Èyún Lizzy Anjorin nìkan lobìnrin tó wà nínú wọn. Ìyá ọ̀gbá tí ò gbọ́ nǹkan kan, wọ́n ti gé létí lọ. Ṣùgbọ́n ọmọdébìnrin tó ń ṣe podcast náà, ó yẹ káwọn kan ó ti bá ń wọ̀ pé ibi tó ń lọ yẹn kì í ṣe ibi tí èèyàn máa ń tẹsẹ̀ lọ. Gbogbo yín náà lẹ mọ̀ pé wọ́n máa ń mọ̀pọ̀ ní Lizzy Anjorin. Òun náà máa ń sọ, ó ní wípé mi ò ní wá fún ọ, mi ò ní kọ́kọ́ àtáàkì ẹ, mi ò ní kọ́kọ́ bú ọ, mo ò ní kọ́kọ́ pòókọ rẹ, ṣùgbọ́n tó o bá pòókọ mi, ó ti tẹ kánírù mọ́lẹ̀ nù. Ibẹ̀ yẹn gan kọ́ là ń lọ. Ṣe mọ̀ pé ó ṣeé ṣe kí Lizzy Anjorin kó ṣe èèyàn fídíò fọmọdébìnrin náà. Ẹ jẹ́ á máa wo reply Lizzy Anjorin. Ṣùgbọ́n ǹjẹ́ ẹ jájọ bira wa ni pé ṣé lóòótọ́ ni wọ́n fẹ́ arrest kan? Torí pé reply tọmọdébìnrin náà sọ, ó fi ń yé wa pé ó yọ bí ọkùnrin mẹ́rin bẹ̀ẹ́lẹ̀ style ló fi yọ ọ́ lẹ̀, ṣùgbọ́n kò fẹ́ fi gbogbo ẹnu sọ. Ṣùgbọ́n tí mo wá fẹ́ jájọ bira wa ni pé ṣé lóòótọ́ àti pé bo lọmọdébìnrin náà ti rí information rẹ̀. Ẹ rí i pé ó sọ fún ẹ̀yin tí ẹ gbọ́ òyìnbó tó sọ. Ó ní one of them will be ó ń sọ, ó ń àfàmọ́ ẹ̀ pé òun mọ̀ dájúdájú pé àwọn ọlọ́pàá ó gbé kan náà àwọn mẹ́rẹ̀ẹ̀rin. Ẹ gẹ́ẹ̀tì mi. Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn tó bá wá jẹ́ pé lóòótọ́ ni pẹ̀lú reply tó sọ, tó sì ń dàrẹ́ tiẹ̀ pé bí ìgbà pé Lizzy Anjorin. Ṣùgbọ́n kí n tó lọ, ẹ kọ́kọ́ gbọ́ short clip yìí náà. Mò ń bọ̀ náà, mo tún ń bọ̀. Left with who now? Lizzy Anjorin. I already said I don't know who that is. Ẹ ti gbọ́ fídíò kékeré tí mo ra play. Mi ò fẹ́ play gbogbo ẹ̀ tán. Ẹ jẹ́ n wá farabalẹ̀ analyse tó sọ kó tó di pé Lizzy Anjorin nìkan ló kù. Ó bi léèrè pé ṣé lóòótọ́ ni àwọn ọlọ́pàá ó gbé VDM. Ó ní òun ò mú VDM, kò mú D1, kò mú Portable ọmọ Ọlálọ́mí. Ó wá ní pé ìyẹn wá ń bi léèrè pé ta ló wá kù lẹ̀. Ó ní pé Lizzy Anjorin nìkan ló kù lórí tébù. Ìyẹn náà wá fi ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí, ó ti mọ̀ pé ìyá ọ̀gbá Lizzy tí ó gbọ́ gangan tí wọ́n ti gé létí lọ. Ìwọ tó bá dárúkọ ẹ̀ rárá, ọmọ Séwu ṣe ó ṣe tẹ́. Ẹ mọ̀ bọ́ ọmọ Séwu bẹ́ẹ̀ mọ̀ ṣe máa ń jó blébléblébléblé. Ó ṣe òun gan dákẹ́ fún Lizzy, ó padà bẹ̀bẹ̀ ni. Kí wá ló sọ̀rọ̀ ẹ̀? Ìyẹn wá fi style. Ó ní Lizzy, ó ní mi ò mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀. Ìwọ ò ní mẹ́ni tó ń jẹ́ Lizzy nígboro social media. Ẹ mọ̀ yìí pé ọgbọ́n
ni a fi pa àkúrú pẹ̀lẹ́. Yorùbá yẹn ó yẹ kó yé yín báyẹn. Ẹ mọ̀ pé ó fi style ọ̀rá fi yọ ọ́ lẹ́nu pé èmi kọ́ ló kò yọ́ bọ̀ lọ́wọ́ kí n lọ sọ pé wọ́n ó mú Lizzy kí Lizzy ò kó dọ̀la kó sẹ̀tì ring light kó bẹ̀rẹ̀ sí máa bú èmi family mi. Ṣùgbọ́n n tó dá mi lójú ni pé Lizzy ó ṣe reply èèyàn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ lọmọdébìnrin náà torí àmọ́ bí tó ti rí information rẹ̀. Ṣùgbọ́n ṣá wá lè sọ pé Ìyábọ̀ Òjó tàbí Fọlá tàbí Tààlà lè sọ wípé wọ́n sọ wípé kí wọ́n lọ mú èèyàn Lizzy Anjorin. Lóòótọ́ ó ti sọ àwọn ọ̀rọ̀ kan èèyàn sí Ìyábọ̀ Òjó ṣùgbọ́n mi ò mọ tí wọ́n jọ fà pọ̀ tí wọ́n tó fi dé adigbọ́n mi sí omi ò tó. Sẹ́mi pé ọ̀rọ̀ Gistlover no Gistlover ó ní Ìyábọ̀ Òjó ní Gistlover. Ìyábọ̀ Òjó kọ́ òun sọ pé òun kọ́ ní Gistlover. Ṣó lè wàrántì pé kí wọ́n sọ pé kí wọ́n lọ fi ọlọ́pàá kí wọ́n lọ fi mú Lizzy. Ẹ já máa wò ó ti ní òní ní 15 ó ní before the end of December pé ẹnìkan náà ni wọ́n ó mú. Ẹ já máa wò ká wo ohun tí ó ṣẹlẹ̀ àti pé tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ẹnìkan ó mú tó bá jẹ́ pé Lizzy ní lóòótọ́ a sá mọ ẹni tí ọkọ̀ petition mọ́ tó fi ní tó bá jẹ́ pé Ìyábọ̀ Òjó ni a mọ̀ tó wọ́n bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹni tó wọn àti ìjà rẹ̀ jọ gbóná gírí náà ni Ìyábọ̀ Òjó. Ìròpó tún ní issue pẹ̀lẹ́ lòmí tí ó bá ní issue pẹ̀lẹ́ lòmí yóò jẹ́ wípé ọgbà àlùmọ̀kọ́nà ẹni yẹn náà ó rọ̀ mọ́ Ìyábọ̀ Òjó torí òun àti Ìyábọ̀ Òjó ni wọ́n jọ ní issue lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n mo ṣe ń wò ó dàbí ìgbà pé Lizzy ti sọ òkú ọ̀rọ̀ sọmọdébìnrin náà torí pé tó bá jẹ́ pé Yorùbá ó dà pé ọmọ Ìgbò ni ẹni tó ṣe podcast yẹn because tó bá jẹ́ pé Yorùbá tó sì máa ń gbọ́ show Lizzy Anjorin kò ní díẹ̀ kó ṣe irú show báwọn kó fi wá dákọ̀ kódà tó bá mọ̀ pé lóòótọ́ ni wọ́n àwọn ọlọ́pàá ni wọ́n ti ń gbìmọ̀ láti mú èèyàn Lizzy láti arrest ẹ̀ kò ní sọ. Ẹ̀yin náà mọ̀dí tí mo fi sọ bẹ́ẹ̀ gbogbo wa náà la jọ wà lórí ẹ̀rọ ayélujára yìí a mọ̀ pé gbogbo àwọn tó ti dán wò wọn ò farare lọ gbogbo wọn ni ẹ dákẹ́ fún Lizzy kò sẹ́ni náà kò sọmọ náà tó fẹ́ jọsẹ̀ lójú ta ni àti ta ni iwájú ta ni àti ta ni wọn ò bí yàn dá. Ẹ̀yin olólùfẹ́ mi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wo níjọ́ bá tẹ subscribe sórí YouTube channel ẹ ti mọ̀ bá ṣe máa ń fún wa owó ṣe èèyàn fáǹsì ẹnì kankan a máa ń yọ bó ṣe ń lọ níkànnì ayélujára náà ni kí lè ro tiyín lórí tó ń ṣẹlẹ̀ yìí lórí ṣé lóòótọ́ ni ọmọdébìnrin náà sọ àbó nǹkan ń ṣe tiẹ̀ láti lè wá view ni ẹ já máa wo ohun tí yóò gbà èèyàn Lizzy Anjorin tí yóò sọ torí ti gé màmá létí lọ màmá ò gbọ́ nǹkan kan ó yá ẹ subscribe kẹ́ share fídíò á tún máa rí yín.